nígbà tó kú lọ́dọ̀ grandma àti grandpa àbí tí o lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kí tó bàbá rẹ̀ tó ṣe fún ẹ. bàbá rẹ̀ ṣe kí ni. o ṣe wá sọ yẹn tẹ́lẹ̀ láti jọ Monday wáyé tó sọ tẹ́lẹ̀ bàbá ẹ̀ náà wá bẹ̀rẹ̀ jọ Monday wáyé tó sọ bẹ́ẹ̀ lójú bàbá ẹ̀. bàbá ẹ̀ máa ń sùn yẹ lórí o dẹ̀ kí ń pariwo kí ló máa ń sọ. àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ̀nyí. ilé àgbàdo àkọ́kọ́ àwọn nìkan náà ló ló fẹ́. ẹ̀dọ́ ṣé bàbá rẹ̀ sọ́dọ̀ bàbá ẹ̀ ló ń gbé nàgbó dára ẹ̀ sílé. ilé ìyá wọn ilé ìyá wọn ilé ìyá wọn ilé ti ìyá wọn ló ń gbé síbẹ̀ ló wá ń lọ bá ẹ̀ ló ń gbé ńlá ẹ̀. ṣé wàá ti bàbá ẹ̀ lọ sùn lórí lórí bẹ́ẹ̀ kan náà. nígbà tí wọ́n á mọ́ kí ló máa sọ fún bàbá ẹ̀ pé dáàdì mi kí ló dé tẹ̀lé bá mi lájọṣepọ̀. bàbá ẹ̀ ọ̀sẹ̀ ìdúgbò gbẹ́ni sọ́kọ́ má sì fẹ́ nìkan kan. but why tó sọ ilé ìjọ Friday wá ẹni jọ Monday rádà why tó sọ. tó lè sọ lójú ẹ. mo lè sọ lójú ẹ. so lè sọ lójú bàbá ẹ o lè sọ lójú ẹ good ẹ mọ tá a máa ṣe ẹ bá mú bàbá ẹ wá síbí àtọmọ ẹ bá mú wá síbí báyìí ẹ pè mí rọ̀lẹ́ màá wòye máa mú wá láàárọ̀ ọ̀la tàbí rọ̀lẹ́ ọ̀la tó ti yé sí àtọmọ ẹ tó bá ṣe ṣe kí ọmọ bàbá yẹn ti rántí wọn àbí tó bá ṣe ṣe kí irú àbúrò Yakubu yẹn tó wà mẹ tí o bá dé sí bẹ ìbàdàn kó wà mẹ àbúrò bàbá ìyá àwọn ọmọ yìí tí o ti yé sí please ẹ jọ ẹ pè mí rọ̀lẹ́.